lẹ́tí Muyideen bá dẹ̀ gba ìsìláàmù tó ní ká lè dáwó fún yóò ṣòfò. Allahu Akbar. evidence ti bẹ lọ́wọ́ kọ́lọ́ lótú yẹn wallahi tallahi ìbẹ̀ lọ́wọ́ èmi náà o. ẹni mo lọ́wọ́. fi ọba tó lẹ́mí mi búra so tọrọ 5 million àbí o tọrọ 5 million. o tọrọ 5 million pé kò tọrọ 5 million irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ o tọrọ ẹ̀ ọba kó fún o wọn àti kó fún o pọ̀ tó tọrọ ẹ̀ látòrí pé o di mùsùlùmí yẹn kó wá máa bú Àgbàlá Gabriel a ní ṣe kíni a ní sọpọ́ọ̀tì ẹ̀ fún Àgbàlá Gabriel ni wípé kọ́lọ́n kó ṣe dáadáa fún wa àwọn àtàgbàlá Gabriel àìṣẹ́lẹ̀sìn kan náà we are not in the same page. Àgbàlá Gabriel Christian ni àwa mùsùlùmí ni wá but òdodo ní a mọ̀ sọ̀rọ̀ dáadáa Àgbàlá Gabriel ṣe fún Muyideen tí kì í bá ṣe Àgbàlá Gabriel kò sẹ́ni tí ó máa Muyideen ó dẹ̀ ṣe dáadáa yẹn ó kọ́lé fún tẹ́ẹ̀rí tí gbogbo wa rí ó gba ṣọ́ọ̀bù fún ní Àgbàlá Gabriel wá rí 10 million ó fẹ́ yàwó fún tó rẹ̀ yín fún Àgbàlá Gabriel wá rí 5 million ó rí 10 million Àgbàlá Gabriel ò bá gbé wá ṣé wọn ò dáwó fún lẹ́ni tí ń ta tẹ́tẹ́ tí ń mu títí ń ṣe oríṣiríṣi káàkiri àwọn èèyàn gbé jáde ń gbá náà pé Àgbàlá Gabriel náà ó máa ń na Muyideen ìyẹn làwọn ò support ṣe gbọ́ mi ìyẹn làwọn ò support arákùnrin yẹn náà dẹ̀ tọrọ àforíjì apology pé gbogbo ayé ẹjọ́ ẹ foríjì mi tó bẹ́ẹ̀ ló tó kù àwọn fi wá sọ fún Muyideen pé ókè ó ló ti di mùsùlùmí yọ àwọn ẹ̀kọ́ mi inú wa dùn mí ti di mùsùlùmí ṣùgbọ́n má wàá torí pé ó di mùsùlùmí yẹn gbọ́ mi yé má torí pé ó di mùsùlùmí yẹn kó wá máa bú Àgbàlá Gabriel a ní ṣe kíni a ní support yẹ a ní support yẹn o ìyẹn là ní support ìyẹn là support ló fi di wípé wọ́n rò pé bóyá àfẹ́ràn kíni rárá mùsùlùmí ni wá adẹ́gbọ́dọ̀ sọ yìí tó bá jòdòdó ọ̀rọ̀ níbẹ̀ kó má bú Àgbàlá Gabriel kó má bá láìfẹ́ lọ ìmọ̀ràn mi bá Àgbàlá Gabriel náà dẹ̀ ni wípé kó má torí eléyìí kó má sọ pé òun ò ní ṣoore mọ́ kó má torí eléyìí kó má sọ pé òun ò ní ṣe kíni òun ò ní ṣoore mọ́ o ti yé o because lókùn gbà tí ẹ bá ń ṣoore oore tó ń ṣe náà ni mo kó ẹ yọ ogun míì tó ń bọ̀ tó tún yẹlé lọ àbí. gbogbo wa ní ogun míì lókùn gbà tí bá ti ń dá fún ọ láyé at any time I expect ogun bàbá ti ń bọ́nù kan. lomi ò tún bá yé la wà ogun míì tó tún bọ̀ kọ́lọ̀ ń jọ nínú àánú ẹ̀ bí wá ti ń wá ní kọ́lọ̀ máa fi wá borí ogun ni Allahumma àmín. Ọlọ́run á fún un náà borí ogun ẹ̀ tí mo ń sọ fáwọn àfáà nìyẹn pé ká má support Muyideen lórí ọ̀rọ̀ àbòsí tó ń ṣe pẹ̀lú Àgbàlá Gabriel ká má support ẹ̀ lórí ọ̀rọ̀ àbòsí ká má torí wípé Àgbàlá Gabriel ò kì í ṣe ẹlẹ́sìn wa ní tí mo ń sọ fáwọn àfáà nìyẹn pé ká má support Muyideen lórí ọ̀rọ̀ àbòsí tó ń ṣe pẹ̀lú Àgbàlá Gabriel ká má support ẹ̀ lórí ọ̀rọ̀ àbòsí ká má torí wípé Àgbàlá Gabriel ò kì í ṣe ẹlẹ́sìn wa èmi ò lè gbàdúrà kí Muyideen padà sí church láyé ó ti padà wálé báyìí. ó ti padà wálé ó dẹ̀ welcome ṣùgbọ́n àmọ́ kó má torí pé òun padà òun di Islam kò kọ́ wa ká fojú olóore gùn jù. bàbá ó tẹ̀sí wá kò lọ́rọ̀ ó ti kò lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel báyìí òun àti kọ́lọ́ lóṣù lọ́jọ́ ń fa báyìí ó ti lọ sọ́dọ̀ àwọn human rights àwọn human rights ó ní kọ́lọ́ lóṣù pé wọ́n ń parọ́ mọ́ pé ìyá kan fẹ́ rún l'Amẹ́ríkà ìyá kan fẹ́ rún l'Amẹ́ríkà ìyá kan fẹ́ fẹ́yàwó fún ìyá fẹ́ kọ́lé fún 5 million ojú rẹ̀ fi wọlé sá. ṣe rí yẹn Muyideen ni ọmọ tó kàn ní ọ̀rọ̀ ìjà rí. kò mọ ibi tó kàn. ó ní ọmọ tó kàn so tọrọ 5 million àbí ó tọrọ 5 million. ó tọrọ 5 million pé kò tọrọ 5 million irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ó tọrọ ẹ̀ wọ́n wá kó fún o wọn àti kó fún o pọ̀ tó tọrọ ẹ̀
ìyẹn náà sì ní kọ́lá olóòtú wí ipe òun rí evidence o evidence níbẹ̀ lọ́wọ́ kọ́lá olóòtú yẹn wallahi tallahi ìbẹ̀ lọ́wọ́ èmi náà o ẹni mo fi lọ́wọ́ ọba tó lẹ̀mí mi búra tí mo rí de ti tọrọ 5 million gbẹ̀gán fún 5 million báyìí òun fẹ́ fi tóun bá ti establish ara wọn òun á padà sọ́dọ̀ Àgbàlá Gabriel láti lọ tọrọ àforíjì ó wà lọ́wọ́ mi wọn náà mímíkì òun ni kò sí mímíkì kankan bẹ́ẹ̀ mímíkì kọ́ mílíkì ni wọn mímíkì ẹ̀kẹ́ kan. àwọn àfa àwọn tí wọ́n gbé babẹ́. olóríire làwọn wọn gbé babẹ́ àwọn ṣe nǹkan ìsìláàmù ni ìsìláàmù ní tẹ́bá rẹ́ni tí ń sọ̀rọ̀ lọ́ọ̀ tètè pé padà àwọn afa àwọn adẹ̀ ti sọ̀rọ̀ Sheikh Al-Mudir Rajigini wọ́n ní bẹ́ẹ̀ ni bọ́dí bá fún òun lówó kó òun fún Muyideen òun ò nà ni owó nàjẹ́ wọ́n. láì owó Muyideen ni ó lóun ò nà ni pé tí Muyideen bá dẹ̀ gba ìsìláàmù tó ní ká lè dáwó fún yóò ṣòfò. Allahu Akbar. nítorí máa bá a sọ báwọn ẹ mọ̀ pé kí Muyideen náà dìde kó lọ ṣiṣẹ́ iṣẹ́ pọ̀ ń Bódìjà ó ti bẹ̀rẹ̀ aláàrú náà ẹ̀rọ àwọn àgbàdo aláàrú fún un àmọ́ kó lọ ṣiṣẹ́